okun mo jésù mo yẹ ya ọ lò àmọ̀ràn ńlá lèyí o mo dé wí ọ mo jésù mo yẹ ya ọ lò àmọ̀ràn ẹ̀yà látọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run ẹ̀mí olódùmarè fún ara rẹ̀ wíwọ gẹ́gẹ́ bí ọnìkan o ní àǹfààní láti yàn láti gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ èṣù kẹbà yóò lò ọ́ o dẹ̀ ní agbára àti àǹfààní láti kọ̀ wí sátánì o ìyá ṣègbé pẹ̀lú ọ̀rọ̀ rẹ mo jésù mo jẹ ya ọ lò ó la kò rí ọ̀rọ̀ mi sí ọ lónìí tí wọ́n rí sátánì kan ń sọ nípa ara ẹ̀ nì ṣe pé ó ní kété agbára lọ láyé kó bá wo ọ̀rọ̀ ọlọ́run jésù kristi fúnra rẹ̀ ó wí bá ọ wí kété agbára láyé àtọ̀run pé wọ́n ti mú kò ń nítorí náà ọ ìran ọmọ èyí kan yà ṣe ọkàn yóò ṣe gẹ́gẹ́ bí oṣẹ́ òríjú sátánì lágbára láti mú tipátipá mú ọmọ ènìyàn ṣe ohun kò lòdì wà mọ̀ wí sátánì èlé tọrọ èlé bẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ rí lé bẹ̀ lọ́ọ̀ ènìyàn kó bá fẹ́ ṣe ohunkóhun á kọ́kọ́ bẹ ọ nìní á kọ́kọ́ fẹ́ gba àṣẹ lọ́ọ̀ nìní bóyá ó fẹ́ yá nìní lónìí o láti ṣiṣẹ́ òbí á kọ́kọ́ bá a sọ̀rọ̀ bíi òdán o bí ìgbà kan nìyẹn mú un lọ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ìyàtọ̀ láàrin pé kàn dán ni a o àti pé kàn nìyẹn wọnú ìdán ò lọ mo jésù yá ọ lò ó ní àkórí ọ̀rọ̀ tòní ṣíwọ́ orí èṣù eléyà ní ìlò ilé ìlò ni ká lè ju ọ nìní ajakun jù sọnù bí ìgbà kan nìyẹn jẹ mìdìmídì inú agolo ọjàkun mágolo ni kò rí jù sọnù mo jésù yá ọ lò ọmọdé lọ mo jésù yá ọ lò àgbàlagbà lọ àbá mo jésù yá ọ lò àlùfáà lọ àlùfáà ní dábìdì ọba àlùfáà ní ọba lédè ó gbèsù láàyè ọjà kò ké sí olórí ogun rẹ̀ ìkànnì yà káyé ọ̀nìyàn kẹ́ ní Ísírẹ́lì ó fẹ́ mọye kàn ń ṣe kóun náà bá kẹ́yọ̀ gan pa wí iye bá ní ọmọ ogun mi ṣe ó jésù yá ọ lò nítorí pé lọ́ọ́lọ́bà ni ẹ wá àfọwọ́sí rẹ ẹ wá àmọ̀ràn rẹ ẹ wá ibi kò kù sí kẹ́bà yóò gun bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àkàbà kí yí ọ̀nà ayé rẹ kẹ́jàkú tì ọ́ sínú ẹ̀ṣẹ̀ kẹ́jàkú mú ọ ṣe lòdì sí òfẹ́ ọlọ́run olódùmarè mo jésù yá ọ lò torí pé kó bá ti ábà nì kó bá ti mọ̀ máa yè gbá ìṣẹ̀lá kérù rẹ̀ kájákun lọ wọ́n fẹ́ yá jésù olúwa ara gan lò kọ́nìyàn gbàwẹ̀ odidi 40 ọjọ́ àti 40 òru kí èṣù dẹ̀ yàbọ̀ bá sórí òkè lébẹ̀ kẹ́ẹ̀yà dán o kẹ́ẹ̀ fẹ́ yá lò kẹ́ẹ̀rí kẹ́ẹ̀yà gun ṣóńṣó tẹ́ḿpìlì kẹ́ẹ̀yà bẹ́ sílẹ̀ kẹ́ẹ̀rí kẹ́ẹ̀ sọ ọ̀kúta kẹ́ẹ̀ sọ di ìkàrà kẹ́ẹ̀rí kẹ́ẹ̀ mórí balẹ̀ kò ń kíkété ọrọ̀ ayé ẹ̀yọ̀ dàtẹ̀ rẹ̀ òdòun mẹ́ta ni kó wá sọ̀dọ̀ jésù òun náà lè á sọ̀dọ̀ rẹ̀ èsùn tuntun èsùn dán òtuntun kìí gbé ká kété dán òkè ṣe kọ́ ọmọ ènìyàn abẹ́ àkórí mẹ́ta ni là bọ́ sí ó fẹ́ lù ọ́ ni o ó fẹ́ mú ọ balẹ̀ kó ti mú ádámù àkọ́kọ́ kó ti mú balẹ̀ ó fẹ́ mú ọ balẹ̀ kó ti mú judas iskariotu kó mú balẹ̀ ó fẹ́ mú ọ balẹ̀ ó gbìyànjú láti lo pétérù kó bá o ìwé ìrere wàá rí i pé nígbà kí jésù ń bè lọ́yìn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ìráyè ìpè mi ìyí gẹ́gẹ́ bí ọ̀nìkan kí ìmú mi pè gan fún ara rẹ̀ pétérù nínú sókè o ọmọ ọlọ́run ọ̀gá ògo gan-an lọ ìwọ yàtọ̀ sí ọ wòlíì múrì wàá mú mi lórí ọ̀sẹ̀ ni lórí bíbélì ni gangan nínú ìrere ni kó bá káásù sàlẹ̀ síbẹ̀ sátánì yìí wò pé pétérù náà lè mọ ọlọ́run débi dé kò rí ta
kọ́lọ́ èdè wí torí pé Jésù lójú ẹsẹ̀ ni kí àpáta náà ya pé Pétérù ọ̀dẹ̀ ya wí lọ́nà mórí pé orí àpáta gan orí ọ̀tẹ́tọ́ ló à kọ́ ọjọ́ òun wà á kọ́lé ẹnu ọ̀nà àpáàdé ayé ò borí rẹ̀ ṣùgbọ́n wà mọ̀ wọ́n lọ́sẹ̀ kan tẹ̀lé kí Jésù bẹ̀rẹ̀ sí bí ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ pé láàrin jìnnà màá lọ sí Jerusalem o àpá mi o màá ṣe òrúbọ kété ẹ̀ṣẹ̀ ráyé o wà mọ̀ wí Sátánì á sọ̀dọ̀ Pétérù ó gbèsè létí òun náà jà kó lọ gbàgbàgbà ọ̀yà bọ̀bọ̀ Olúwa n kò wí ni àṣẹ o n burúkú àṣẹlẹ̀ sí ọ n tàka òṣì dànù o èsì lójú bá kó àkú o torí pé Sátánì ẹ̀ fẹ́ kí Jésù lọ sí orí àgbélébùú ìrákọ bá súnmọ́ náà là á fẹ́ lò ọ̀pọ̀ ọgbà ní ti tìyàn gómìnà èèyàn ọba èèyàn aláṣẹ èèyàn ààrẹ ó ti tìyàn ṣiṣẹ́ nípasẹ̀ èèyàn amúgbálẹ́gbẹ̀ràn bó Jésù yá ọ lò nínú ìjọ ni èyí bó Jésù yá ọ lò nínú ẹbí ni ọmọ lọ́yà bó Jésù yá ọ lò ìgbésẹ̀ kan lásán kan bá gbé nípasẹ̀ òmísí èṣù ọyọ̀ dàkẹ́tì ẹbí ni kẹ́ dàkẹ́tì rẹ̀ rú ṣùgbọ́n lónìí o wọ́n lépa láti yàn nínú Jòhánù orí 10 ẹsẹ̀ 10 yóò lè á èyí ni tọ́ka ẹsẹ̀ èṣù bí kò ṣe láti jí láti pa àti láti parun wọ́n lọ́ akọ ihò ní tèhún o Jésù Kristi àtẹ̀mí mímọ́ rẹ̀ ó wá kọ̀bá yóò ní iyì kọ̀bá yóò ní ọ̀pọ̀lọpọ̀ Òjó lórúkọ mi ọmọ àbálá bíi tán òyà wí ọ́ bó Jésù yá ọ lò ire o.